Nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lọ́sẹ̀ tó kọjá, èyí tí fídíò ẹ̀ tó lu sórí ẹ̀rọ ayélujára, ó mà ti dariwo àti wàhálà ńlá èyí tí àwọn èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá igbákejì ààrẹ tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Alhaji Atiku Abubakar àti atọ́nà oòduà ilẹ̀ Yorùbá olóyè Ìbíyìnká Bọ̀dé George tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ o. Ǹjẹ́ kí ni ọ̀rọ̀ tó di ariwo ńlá tí Bọ̀dé George àti Atiku sọ̀rọ̀ nípa ẹ̀ tí àwọn èèyàn kan sì ń gbà mọ́ra wọn bí ẹni gba igbó ọtí lórí ẹ̀rọ ayélujára? Ó mà ní ọ̀rọ̀ ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, èèyàn the first son of the Federal Republic of Nigeria tó jẹ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èèyàn Ṣèyí Tinubu, èyí tó ṣẹlẹ̀ sí ní ìlú Abẹ́òkúta. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí Ṣèyí Tinubu tó di ariwo? Ó mà ní bí wọ́n ṣe rí fọ́nrán fídíò ibi tí àwọn ológun tí wọ́n ti tò gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe fún àwọn ààrẹ tí wọ́n ń kọrin tí wọ́n sì ń bẹ orí fún Ṣèyí ọmọ Tinubu èyí tó ń pè ní Guard of Honour and Saluting. Ẹ rántí pé àwọn ààrẹ orílẹ̀-èdè òun nìkan ni wọ́n máa ń ṣe eléyìí fún, tí àwọn ológun tí wọ́n yóò bẹ̀rí fún wọn, tí àwọn ìyẹn náà tí wọ́n yóò sì dúró láti máa gba àpọ́nlé àti ìbẹ̀rí náà. Ṣá o, báwọn èèyàn ṣe rí tí Ṣèyí Tinubu tán ṣe eléyìí fún lásìkò tó lọ síbi ìfilọ́lẹ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún bàbá ẹ̀yìn ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tó ń pè ní City Boy Movement nínú ètò tán gbé sílẹ̀ tán pàkórí ẹ̀ ní Renewed Hope Agenda, a concrete foundation for a prosperous Nigeria ní ìlú Abẹ́òkúta. Lásìkò tí Ṣèyí débẹ̀ tí àwọn ológun tán wáṣọ ológun tán ṣe eléyìí fún kódà tó tún yìnbọn sókè, ènìyàn ariwo mà ti sọ ní kódà lẹ́yìn ayẹyẹ náà ní Ṣèyí ọmọ Tinubu ní ó tún gbé mílíọ̀nù 14 náírà 14 million naira sílẹ̀ fáwọn ọ̀dọ́ láti ró wọn lágbára láti jẹ́ kí wọ́n ní iṣẹ́ lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ló mà di ariwo ńlá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún odidi bí irú ọmọ ààrẹ láti gba irú nǹkan tí wọ́n ṣe fún bẹ́ẹ̀? Wọ́n ní tó lẹ́tọ̀ọ́ káwọn sójà kí wọ́n máa ṣerú nǹkan bẹ́ẹ̀ fún ẹni tí kì í ṣe ààrẹ. Ilé ìmọ̀ ní Bọ̀dé George kọ́kọ́ sọ̀rọ̀ sí wípé ọ̀rọ̀ yìí ẹ̀sín àti àbùkù ńlá ló jẹ́ fórílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ológun, ìpè wọn ń ṣerú ẹ̀ fún alágbádá àtẹni tó jẹ́ ọmọ ààrẹ. Wọ́n ní kódà láyé àwọn ológun gan, àwọn ọmọ àwọn ológun bíi ọmọ olóògbé Sani Abacha, olóògbé Muritala Muhammed, àwọn bíi Yakubu Gowon, Ibrahim Babangida, Olúṣẹ́gun Ọbásanjọ́ ńgbà tó ń ṣe ìjọba ológun, wọn láwọn ọmọ wọn gan àwọn ológun wọn àṣírí eléyìí. Bẹ́ẹ̀ náà ni Àtíkù náà fọ ọ̀rọ̀ síta tó náà kí ọ̀rọ̀ Bọ̀dé George lẹ́yìn tó ní ọ̀rọ̀ náà bàbá ńlá ìdójútì àti àbùkù ńlá ló jẹ́ fún Nàìjíríà àti àwọn ológun Nàìjíríà. Ṣá o, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí, ìyún iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè Defence Headquarter, wọ́n ti jẹ́ kó di mọ̀ wípé àwọn kọ́ ni làwọn ṣe ń táwọn ṣe fún Ṣèyí náà, kì í ṣe àwọn sójà rárá, wọ́n kàn wọ aṣọ sójà ni. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ààrẹ náà ti sọ̀rọ̀ ìpè àwọn kọ́ làwọn ní káwọn sójà kà ṣerú nǹkan bẹ́ẹ̀ fún Ṣèyí Tinubu. Ṣá o, àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ Community Auxiliary Development and Effective Transformation Network, wọ́n ti fi ọ̀rọ̀ síta o láti jẹ́ kó di mọ̀ pé àwọn ní làwọn ṣe àpọ́nlé bẹ́ẹ̀ fún Ṣèyí Tinubu. Wọ́n ní gbogbo ohun tí àwọn èèyàn ń sọ tí wọ́n ní àwọn ológun ìlú ṣerú àti ẹ̀sìn pé ẹ̀sìn àti àbùkù ló jẹ́ fáwọn ológun Nàìjíríà. Wọ́n ní kì í ṣe àwọn ológun o, àwọn làwọn ṣe, àwọn kan wọ aṣọ ológun láti pàpọ́nlé Ṣèyí Tinubu ni.